Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé. Mo kí gbogbo ọmọ aládé pa kú ìmúrasílẹ̀ Adélé wa tó ń bọ̀ láìpẹ́ gẹ́gẹ́ bí olè lóru. A kó ìgbáradì a sì kó ìfojúsọ́nà torí pé nígbà tí ìjọba Adélé bá dé, ìtura dé, ìrọ̀rùn dé fún tẹrú tọmọ. Àbẹ́ ẹ̀ gbọ́, nígbà tí ìjọba Adélé wa bá bẹ̀rẹ̀, ẹ̀kọ́ ọ̀fẹ́ máa bẹ̀rẹ̀ ní pẹrẹu níbi tá ó ti máa fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ wa ní gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá fẹ́ kọ́ tí ó sì máa yé wọn yékéyéké torí pé èdè wa nìyẹn. Nígbà tí àwọn Adélé wa bá dé, oúnjẹ yóò pọ̀ jaburata, ibi ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́ ó máa dohun ìgbàgbé. Nígbà tí ìjọba Adélé wa bá dé, àní nígbà tí ìjọba Adélé wa bá dé, omi tó mọ́ gaara ó máa wà lórílẹ̀‐èdè Yorùbá tó ń ṣe ìlera fún tẹrú tọmọ tó máa pọ̀ jantirẹrẹ torí pé lórílẹ̀‐èdè Yorùbá ni ìwòsàn ọ̀fẹ́ tó mọ́yán lórí àndélé ìwòsàn àárò ògùn ní síbẹ̀ mọ́. Àwọn arúgbó wa máa rí ìtọ́jú tó yanrantí, bẹ́ẹ̀ náà àwọn aláboyún wa ìtọ́jú tó péye á wà fún gbogbo wa wọn. Àwọn abarapá àwọn náà máa rí ìtọ́jú tó péye torí pé gbogbo ọ̀rọ̀ wọn pátápátá ló jẹ wá lógún lórílẹ̀‐èdè Yorùbá. Àní nígbà tí ìjọba Adélé wa bá bẹ̀rẹ̀ ọ̀nà tó jágara, à ń rìn lọ lójú pópó, ọkọ̀ wa wá wọ kòtò kò ní sí mọ́ lórílẹ̀‐èdè Yorùbá torí pé àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó jẹ́ ọmọ Yorùbá wọ́n máa ṣe ọ̀nà, ìjọba Adélé máa ṣe ọ̀nà tó jágere tòun ti ná ni o, tọ̀sán tòru níná máa tàn lójú ọ̀nà pópó wa. Àbẹ́ ẹ̀ gbọ́, nígbà tí ìjọba Adélé wa bá dé, iná tó dúró wámúwámú tí ò sí pé bóyá àwọn kan ò rí náà lò fóṣù méjì wọ́n sì ń gbé owó náà wá fún wọn ò ní sí lórílẹ̀‐èdè Yorùbá torí pé ìrọ̀rùn ìjọba Yorùbá ló mú wá fún gbogbo kó wa wa. Àmọ́ ó dùn mí, ó ṣe mí láàánú wípé bá a ṣe ń kì í tó tà ń sá tó, àwọn òṣèré wa, àwọn akọrin wa, wọ́n ṣe bí ẹni pé àwọn ò tiẹ̀ mẹ́ni tó kù. Gbogbo àwọn onífújì wa pátápátá, àwọn olórin ẹ̀mí, àwọn òṣèré, àwọn onítíátà, gbogbo wọn dákẹ́ wọ́n ń wòran. Ẹ ti ẹ̀ gbọ́, mo fẹ́ bi yín, ṣé ipò tọmọ Yorùbá wà yìí ṣó tẹ́ yín lọ́rùn ni? A jẹ́ wípé dídákẹ́tẹ́ dákẹ́ ohun tẹ́ ń sọ fún wa ni wípé ìyà tá a ti ń jẹbọ̀ láti ọdún tó ti pẹ́ ká tún tẹ̀síwájú láti máa jìyà yìí lọ. Ẹ má gbàgbé wípé àwa ọmọ Yorùbá tẹ̀ ń ṣeré Yorùbá fún, tẹ̀ ń kọrin Yorùbá fún, àwa náà là ń mú nínú owó tí ò sí tá a fi ń ra eré, tá a fi ń wo eré yín, tá a fi ń gbọ́ orin yín o. Tá a bá wá dé orílẹ̀-èdè Yorùbá tíjọba wa bá bẹ̀rẹ̀, níbo lẹ fẹ́ gbójú sí? Gbogbo ẹgbẹ́ goman, gbogbo ẹgbẹ́ pman, gbogbo ẹgbẹ́ fiban, gbogbo ẹgbẹ́ man, gbogbo ẹgbẹ́ fuman, ẹgbẹ́ ajum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo bi yín, ipò wo lẹ̀yin wà nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá, pàápàá jùlọ lórí Adélé tó ń bọ̀? Ó sàn kẹ́ ẹ tètè sọ̀rọ̀ sókè báyìí nítorí pé nígbà tó bá yá ọkọ̀ inú à máa tì, àyè ò ní sí mọ́. Àyè sì ń bẹ ní ìsìn fún yín láti ṣe àtúnṣe torí pé ìjọba Adélé wa ń bọ̀ láìpẹ́. Nígbà tó bá sì dé, tí ìjọba bá ti bẹ̀rẹ̀, àǹfààní ò ní sí mọ́ o. Ẹ má gbàgbé wípé ohun tá a bá ṣe lénìí à ń kọ̀ tán wa ní o. Ohun tá a bá ṣe lénìí náà la ó sọ nípa wa tó bá dọ̀la. Mo mọ ẹ̀yin jàǹkànjàǹkàn nínú eré orí ìtàgé tó ṣe pé tẹ́ ẹ bá gbé owó kalẹ̀ fún ìjọba Adélé ẹ ò ní mọ̀ lára wọn ni Fúnkẹ́ Akíndélé wà, Tóyìn Àìmákù ń bẹ lára wọn, Bàbá Latin, Dayọ̀ Àmúsàn, ìwọ náà wà ń bẹ, àtàwọn míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, lára wọn ni Ògògó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá a bá wá ń sọ nípa àwọn olórin bàbá wa Saheed Òṣùpá níbo lẹ́yìn wà? Pasuma ń kọ́, sẹ́yìn ò kì í ṣọmọ Yorùbá ni? Tá a bá sọ nípa olórin, àní àwọn olórin fújì wa, lára wọn ni Atawẹ́wẹ́ wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó jẹ́ gbòógì ni mo kọ́kọ́ ń dárúkọ yẹn. Tá a bá sọ nípa olórin ẹ̀mí ń kọ́, Màmá Bọ́lá Àrẹ níbo lẹ wà? Bàbá Òjó Adé níbo lẹ wà? Bàbá wa ní Yadídòkun, mo ti ẹ̀gbọ́ pẹ́yìn lẹ dáyán kà sílẹ̀, ó dùn mí púpọ̀, níbo lẹ́yìn náà wà? Sẹ́yìn tí mò ń dárúkọ yìí ṣe kì í ṣe ọmọ Yorùbá ni? Ẹ sì já dìde ká gbárùkù ti orílẹ̀-èdè wa tó ń bọ̀ yìí, ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn Adélé wa kí wọ́n wọlé ní kíákíá torí pé ní wíwọlé wọn òun gangan ló mú ìtura, ìdùnnú, ayọ̀,
wàá bá wa lórílẹ̀‐èdè, ṣé bí wọ́n ṣe ń pa wá yìí ṣó tẹ́ yín lọ́rùn ni? Àbẹ́ ti gbàgbé wípé tá a bá bẹ̀rẹ̀ orílẹ̀‐èdè wa, ìwé ẹ̀rí tẹ́ ẹ gbé dání yẹn ẹ máa tún mí gbà lórílẹ̀‐èdè Yorùbá. Tẹ́ ẹ bá wá dé tẹ́lẹ̀ ẹ fẹ́ gbàwé ẹ̀rí, orúkọ wo la fẹ́ kọ nípa tiyín, ìtàn wo la fẹ́ kọ nípa tiyín? Ẹ̀yin bloggers ọ̀ràn tí wọ́n sì rán síta láti máa ba ìrìn àjò yìí jẹ́, ẹ tẹ̀síwájú o. Ẹ má gbàgbé ọ̀rọ̀ ìwé mímọ́ tó sọ wípé abanijẹ́ tó ń banijẹ́ tí a kò sì bàjẹ́, tẹ̀síwájú láti máa banijẹ́ o. Torí nígbà tó o bá gbèrò àti dẹ́kun àti banijẹ́, lọ́jọ́ náà gan-an ni ìbàjẹ́ tiẹ̀ yóò bẹ̀rẹ̀, a ó sì bà ẹ́ jẹ́ kanlẹ̀ ni. Mo kí màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá ọmọ Onítìrí aya Abíọ́lá, ẹ kú iṣẹ́ takuntakun. Bàbá wa Jáwọ́nláyà gbogbo ilẹ̀ Yorùbá, ṣẹ̀rùbà wọn gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn kìnìún dúdú Black Lion ni mò ń perí. Àwọn náà ní kí n máa fọn rere yìí fún gbogbo mùtúmùwà tó bá ṣetán láti gbọ́ wípé láìpẹ́ àwọn adelé máa wọlé o. Nígbà tádélé bá dẹ̀ dé, ìtura dé, ìrọ̀rùn dé, ìgbáyé gbádùn dé, gbogbo ọmọ Yorùbá pátápátá mo tún kí wa lẹ́ẹ̀kan sí a kú ojú lọ́nà àwọn adelé wa. Ìtura ń bọ̀ láìpẹ́, ní kánkán láìpẹ́ ọjọ́ jọjọ ni ó máa wọlé. Ẹ má jẹ́ kẹ́rù ó bà wá, ẹ má jẹ́ káyọ̀ ó fò wá, torí pé Ọlọ́run ọba mi ló ṣe ìṣèyàn. Lásìkò yìí máa dánu dúró ná, láìpẹ́ ọjọ́ ẹ tún máa retí òmíràn. Mo débí náà mo dúró o, ìjọba Adele ló kàn, ẹ jẹ́ á máa fọn rere rẹ̀ fún gbogbo ènìyàn pátápátá.